Hello guys, welcome to Gist Media TV. If you're watching this channel for the first time, kindly click the subscribe button to subscribe and also click the notification bell to get notified anytime we drop a new video. The popular and acclaimed Yoruba freedom fighter Chief Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has said there is no basis for one Nigeria as insecurity spreads to Yoruba land. He said this on Wednesday during a press conference in Ibadan. Said the only solution was for the Yoruba nation to stand on its own. Igboho charged Yoruba youth to support Professor Banji Akintoye in the quest for a Yoruba nation. He said, "We are fighting for our rights. All Yoruba youths in this land must support and stand with Baba Akintoye. I, Sunday Igboho, will support our father. This is the real father who will fight for our rights. We pray to God to grant him a long life to take us out of this useless country. There is no peace. There is no security. Starting from now, we don't want Fulani herdsmen in our land to disturb our farms again. If we meet any Fulani herdsmen, we are going to face and destroy them. If any police attack us for that, we are ready for them. We don't want Nigeria again, but Yoruba nation. There is no essence for one Nigeria. One major resources in the country are in the hands of the northerners. I will open all borders in Southwest tomorrow, and any Oba that doesn't support me will die," Igboho said. Sunday Igboho, in a viral video, has said all ports in the Southwest are being headed by the Fulanis, and he will open all of them tomorrow so that rice, cars, and other goods can enter. He said Southwest is no longer in Nigeria, and all Yoruba living in the north should return back, and any Oba that doesn't support him will die. Ọba Elédùmarè kó ṣàánú wa lọ́wọ́ àwọn kíní burúkú tó ń pera wọn ní politician yìí. Àfi sùúrù. Kíní burúkú gbà ni wọ́n tó ń pera wọn politician yìí. Ẹgbẹ́ òkùnkùn tí wọ́n gan ju ti àwọn tó ń sọ pé wọ́n sign 21 years àbí nǹkan prison fún lọ. Mr. Sanwo-Olu ẹ kúṣẹ́. Mo ní kí n dáhùn sí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ti ṣe ni ó dáa bẹ́ẹ̀ ṣe ṣe yẹn náà. Bẹ́ẹ̀ sign 21 years àbí nǹkan fún prison bẹ́ẹ̀ tètè bá wa approve prison kíní fáwọn youth wa yẹn. Torí ẹ ti mọ̀ náà pàwọn cultist wa yìí ní kọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ mọ̀ ẹ̀yin fara yín náà cultist ní ṣorúkọ ló ń jẹ́ Sanwó-Olú ni. Ẹ bá mi identify orúkọ yẹn ṣorúkọ àbísọyín ni ṣe orúkọ cultist tán fi mú yín wọ politics ni. Ẹ jẹ́ bá wa mo fẹ́ kẹ́ bá wa approve torí àti sábàáníkà máa kàgbà tí ẹ ti wọlé báyìí Governor Sanwó-Olú ó ti máa tó bí ọdún kan sọ́dún méjì tẹ́tí fẹ́ máa múra another election díẹ̀díẹ̀ báyìí tọ́lọ́run dẹ̀ ní jó ṣe é ṣe fún yín sà. Ẹ tètè bá wa approve ọjà aládé tó wà ní Allen Avenue ṣèbí ìjọba ló ní àbí bàbá Tinubu tún ti rà á ni torí bàbá yẹn ṣe máa ń ralẹ̀ ìjọba káàkiri nìyẹn tó máa rà tó máa fi kọ́ tiẹ̀ tó máa gbówó ńláńlá lé àwọn èèyàn lórí kan lọ máa rẹ́ǹtì ẹ̀ kò sí nǹkan tí ìjọba ṣe free mọ́ but free ni prison ṣá prison kan ló jẹ́ free ní Nàìjíríà ní world kí ló dé ṣé lórí burúkú ni gbogbo yín ni tẹ́ ẹ̀ bá ti yà sáìn èèyàn báyìí pé kó lọ ṣẹ̀wọ̀n wá inú yín ò kí ń dùn ẹ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ yín sà His Excellency Babájídé Sanwó-Olú how many public school tẹ́tí approve ní yíyá yìí táti wà yìí ṣebẹ́ rántí pé wọ́n bá tó gèètì jẹ́ fún protest nígbà tẹ ní àwọn tẹ kó bọ́ lọ fún náà bá nǹkan wọn jẹ́ torí àwọn ọmọ tó protest yẹn peaceful protest ní gbogbo ẹ̀ ló wà òkè torí pé ẹ̀fẹ́ nǹkan tó dáa ló yẹ kẹ́ lọ yìnbọn pa àwọn ọmọ ọlọ́mọ ó yẹ ẹ̀yin gangan fúnra yín Governor Babájídé Sanwó-Olú prison ló yẹ kẹ́ wà prison inú ẹ̀wọ̀n ló yẹ kẹ́ ṣì wà tí ìbá ṣe pé ọ̀rọ̀ agbára godfatherism tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ẹ̀yin fúnra yín bẹ́ ṣe wà yẹn ó yẹ kán ti gbé yín ọ̀daràn lẹ́yìn náà ó yẹ kí gbogbo yín àtẹ̀yìn àtolórí yín ó yẹ kẹ́ ti lọ provide àwọn tó command àwọn force wa torí àwọn force wa military can never do work without command never ṣe pé wọn jáde lọ arrest anybody ní second one ẹ̀yin kan lè máa fún wọn ní order ẹ̀yin gangan fúnra yín apààyàn ni yín ó yẹ kán ti gbé yín but wọ́n bá yín fìyà yín pamọ́ ni ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà kẹ́kẹ́ máa mọ yẹn how many ọjà tẹ́ ti kọ́ tó jẹ́ pé àwọn aráàlú àwọn ìyá wa tẹ́ ń da ọjà wọn nù títì torí selfishness torí wickedness ìmọ̀tara ẹni nìkan tẹ́ ń lo àwọn force yín láti ba ọjà wọn jẹ́ láti lọ arrest àwọn woman yẹn kọ́ lọ máa bẹ̀bẹ̀ ní káyọ̀ office task force office how many ọjà tẹ́ ti kọ́ fún wọn láti fi rọ̀ wọ́n lọ́rùn torí ṣẹ́rí tá bá sọ pé èèyàn burú nígbó ẹkùn burú nígbó ó nídìí o ẹkùn tó burú nígbó òdèdè burú o ipò tó wà ní o ìgbà tẹ́ ń ba ọjà àwọn ìyá yẹn jẹ́
tẹ́ ń dá àwọn láàmú tẹ́ ẹ̀ jẹ́ kí ìyẹn àwọn ìyá tó ń tajà ẹ máa wo bílẹ̀ ayé ṣe burú báwo lórí burúkú ṣe pọ̀ ní àwọn politician yìí ó táyé wọn máa bàjẹ́ tí tọ́ ní jèrè ọmọ tiwọn o wọ́n ṣe pa àwọn ìyá oníyàlẹ́kùn o ẹ wá pa àwọn ìyá yẹn lẹ́kùn àwọn ọmọ tó ń bí dẹ̀ ń wò yín ọ̀nà dà táwọn ọmọ tó ń bí yẹn ò ní wá ọ̀nà láti lọ wá agbára kágbára lóòótọ́ agbára ẹ̀mí òkùnkùn dáa èmi bí mo ṣe wà mí ṣe cultist I don't even belong to anything I belong to only tradition ẹni bá nọmọ awo á jẹ ìyàkúnyà ni Awólọ́wọ̀ ẹ tí ò bá fáwọ́ lọ́wọ́ àtẹ Awólọ́wọ̀ so I don't belong to anything olóyè kẹ́nu mi gbọ́rọ̀ láti sọ fún yín pé sà ẹ̀yin gangan tẹ́ fẹ́ mú olè lẹ́yìn náà kí ni àwọn nǹkan good things tẹ́ ti approve tó jẹ́ new ní Lagos State tẹ́ lè náwó sókè báyìí pé mo ṣe ní láṣeyọrí o ọjà tó wà ní Allen Avenue tẹ́ kúrò pípa síbẹ̀ yẹn èló ló fẹ́ ná yín láti kọjá yẹn láti kó àwọn aláìní síbẹ̀ so àwọn ìyá wọn tó bá ń tajà ẹ ti mọ tẹ́ bá kó àwọn aláìní síbẹ̀ tẹ́ ìgbà tẹ́ ń kọbọ̀ lórí wọn ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa san ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa ń já ticket every day fáwọn ìyá yẹn ẹ ti mọ bí tẹ́ ti máa di at least tẹ́ bá ń já ticket bóyá now shop tó yẹ pé ẹ̀gbówó lórí ẹ̀ tẹ́ bá ń já ticket 200 naira fún wọn every day kò pọ̀ jù ẹ jẹ́ kí n máa yá yín lọ́pọlọ tẹ́ bá ń já ticket tọ́mọ̀ pé wọ́n kọjá síbẹ̀ wọ́n dẹ̀ ń tà ń bẹ̀ tó di ìparí oṣù wọ́n ní account gbogbo àwọn tó bá máa ṣe gba ọjà síbẹ̀ wọ́n máa l'account bó ṣe wá 1000 naira lẹ́wọ́n máa yọ lórí wọn ní every month like tax mo yá yín lọ́pọlọ torí ẹ̀ ní sense ìwà wickedness nìkan ló wà nínú yín kẹrán àwọn ọmọlọ́mọ lẹ́wọ̀n ẹ ti mọ̀ àsìkò ìdìbò tí ń bọ̀ ń sìn gbogbo àwọn tó fẹ́ jáde tó máa sọ pé wọ́n protest ẹ̀ máa kà wọ́n mọ́kọ́tìs ọpọlọ tẹ́ ẹ̀ fẹ́ lò mú mọ́ ẹ fẹ́ fọgbọ́n máa rage ni àwọn youth tó lẹ́ ti mọ̀ pé àṣetì yín mọ́ rage lẹ fẹ́ ṣe ẹ ti ṣe bẹ́ẹ̀ fún mi rí rage lẹ fẹ́ ṣe ṣe bí ó ti ní báwọn EFCC ṣe lọ tákù àwọn ọmọ yahoo nìkan náà ní tákù what happened to Mr. Tinubu nígbà tó ń pẹ́ bí mo sọ pé play politics ṣẹ̀rù pàgbọ́n ṣẹ̀rù pọ́ dẹ̀ ní wá ni ẹ wo gbogbo ẹ̀yin tẹ́ ń repo ẹ be careful ẹ ti ń ra omi báyìí ní filling station o láwọn filling station kọ̀ọ̀kan wà tó jẹ́ pé omi náà máa rọ sínú mọ́tò fún yín o ẹ yára yín lọ́pọ̀lọ́ ẹ make sure pé epo náà ta fún yín o ẹ be careful o Ọlọ́run akọ̀ ṣàánú wa ni ẹ̀yin tẹ́ tún sọ pé ẹ jẹ́ pastor náà ẹ jẹ́ kí n máa sọ bí tẹ́ ti wicked tẹ́ ti jẹ́ olè wọn bíà ẹ̀yin tẹ́ sọ pé ẹ̀yin pastor kì í ṣe gbogbo pastor o ẹ̀yin pastor tẹ́ dá university kalẹ̀ ǹjẹ́ university yín easy láti wọ̀ ṣèbówó ìdá mẹ́wàá tó ń dá ní church lẹ́ sọ pé fi ń kọ́ university àbíbo lẹ ti ń rówó ritual money tẹ́ ń pè lówó ìdá mẹ́wàá orí gbígbẹ orí tútù dáwó jọ fún yín ẹ wá lówó yẹn tẹ́ kọ́ university ǹjẹ́ àwọn ọmọ ìjọ yín gan ṣó easy fún wọn láti wọ school yẹn ẹ má dé o gbogbo wọn tó bá ti ní university private university ni o why tí university yẹn ò jẹ́ university tẹ́ gbé sábẹ́ ìjọba tó jẹ́ tìjọba káwọn ọmọ kọ́ lè máa wọbẹ̀ nírọ̀rùn kọ́ lè máa kàwé kọ́ lè máa jáde why tọmọ tí yín ò kàwé ní university yẹn tó jẹ́ pé outside country ló ti lọ ń kàwé ẹ rí pé àwọn people is stupid gan wọ́n ti lo brain ẹ wá sọ̀rọ̀ nípa education pé bàbá wa Sunday Igboho mọ̀wé ẹ rí pé orí yín ti dàrú èèyàn ọ̀mọ̀wé ó ń jà fáwọn aráàlú èèyàn ọ̀mọ̀wé ó ń ṣàánú ọmọnìkejì èèyàn ọ̀mọ̀wé ó ń jagun nínú igbó èèyàn bílíọ̀nìà èèyàn ẹni tọ́lọ́run ti gbà fún èèyàn alálùbáríkà ọmọ èèyàn ọmọ ọkọ Sunday Igboho ìwọ ni mo pè yẹn o èèyàn ọmọ ọkọ èèyàn olóríire èèyàn ẹnu wà làbí ó wà làlókà ẹ̀yin tẹ́ jẹ́ international ẹ̀ ń wùwà bí wèrè òun tó ń jẹ́ lókà ń wùwà bí ọmọ ọkọ ẹ jẹ́ ká máa differentiate ẹ̀ nàṣẹ́ rò kórìí wá dàrú ni agbọ́n àmọ́ nǹkan tá à ń ṣe ẹ wá sọ pé illiterate ni o kò ń sọ English o English is it our father language orí yín burú dànù Yorùbá la máa sọ Yorùbá èdè Yorùbá dáa ní ìwà ó dáa ní èdè ó dáa ní ìṣe Yorùbá ní ọba èdè tó jẹ́ pé gbogbo àgbáyé pèsè torí yín bá burú kí n máa correct yín ẹ̀yin olóṣì gbogbo ẹ wá sọ pé ẹnìkan ògbóyìnbó ń ṣe dáadáa mélòó nínú ẹ̀yin governors nínú ẹ̀yin president mélòó nínú yín tó ti lọ abẹ́ bíríjì lọ ṣá àwọn ọmọ pé àyàn ọmọ ẹ má mú gbó mọ́ it's just correction it's not about to send people to prison please open your brain you are so wicked kò ní ìdí pé ṣe send èèyàn lọ prison lọ ṣẹ̀wọ̀n this thing need correction is just correction tẹ bá jẹ́ bàbá dáadáa tẹ jẹ́ bàbá tọ́lọ́wọ́ fàlùbáríkà sí lára tẹ correct ọmọ pé má dé bẹ́yàn ọmọ mi tí ó fẹ́ gbọ́ràn tẹ gbawí tẹ fọ ẹgbàṣọ nídìí nígbà méjì ọmọ tẹ fẹ́ correct ẹ send to 21 years kọ́ ń ṣọmọ mímí ní kọ́ọ̀tù nínú ẹbí o gbẹ̀yìn fúnra yẹn ẹrú sẹ́ǹsì yẹn ọmọ tí yín náà máa padà wá ṣẹ̀wọ̀n 21 years yẹn wọ́n máa keep details yẹn ọmọ yẹn ṣe ràn lọ́wọ́ ni torí pé kó má bàa hùwà ìbàjẹ́ mọ́ ṣe ràn àwọn ọmọ kọ́tìsì yẹn náà tí wọ́n náà pọ̀ èmi náà mẹ́nu bọ̀ wá sórí ọ̀rọ̀ wọn tí wọ́n náà pọ̀ wọ́n ṣe mọ níwọ̀n bá bọ́ ṣe ń para wọn yẹn ò dáa owó ló yẹ kẹ́ máa fi táǹkà ṣe ló yẹ kẹ́ máa bùgá síra yín kì í ṣe pé kẹ́ máa yìnbọn fúnra yín ẹ̀yin náà lọ notice àárín ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ṣe ń para yín yẹn ò dáa for safety ló jẹ́ kẹ́ni yẹn sọ bẹ́ẹ̀ but for safety tó fi sọ bẹ́ẹ̀ yẹn correction ló need bàbá Sunday Igboho ṣe lọ káwọn ọmọ ní abẹ́ bridge ó ṣe lọ fún wọn níṣẹ́ ó ṣe mú wọn lọ lé ike that's what we need in this land in this our generation àìnítọ́jú àìlákìyèsí náà ni ẹ̀yin bàbá tẹ̀ ń bímọ ẹ̀yin náà ẹ̀ ṣí sẹ́ǹsì yín ṣé dandan ni kẹ́ bímọ jọ sílẹ̀ ni ẹ wá bímọ rẹpẹtẹ sílẹ̀ tọ́ ẹ̀ nílé tọ́ especially àwa Muslim ẹ máa wọ ọmọ tí bàbá Sunday Igboho kó lábẹ́ bridge yẹn kò sí Túndé ń bẹ o kò sí Ṣeun ń bẹ o kò sí Olúwatóyìn ń bẹ o Rasaki Rashidi ẹ wá ẹ̀yin Muslim gan tẹ́ẹ̀kì ń tọ́jú ọmọ yín sórí yín burú dànù sórí burúkú ni yín ni wọ́n bàbá tó bá ti tọ́jú ọmọ ayé ẹ̀ máa bàjẹ́ ni lójú ayé àtẹ̀yìn ayé ẹ̀ máa bàjẹ́ tó bá ti bẹ̀ sí tọ́jú ọmọ ẹ̀ báyìí ẹ máa bímọ kalẹ̀ ṣá ẹ máa bá ẹ̀yin tẹ́ ń bára yín sùn lórí káńtà ẹ wá bímọ àlejò ọmọ àlejò wá kọ́ ọ̀nà tíjọba fi ní sọ pé kẹ́ ẹ lọ ṣẹ̀wọ̀n wa ìgbà tẹ́ ń dalẹ̀ rú àwọn ọmọ Muslim èyàn lè máa rí alihamdulilayi mi ti rí sáìdì mẹ́ẹ̀ tó ti bá lórúkọ mi mẹ́ẹ̀ máa sunkún o ó máa dùn mí bọ̀ nínú gbogbo àwọn tó ti ṣorí burúkú báyìí mi ti rí sáìdì mẹ́ẹ̀ ibi tí mo ti rí sáìdì Òṣùpá náà ni a ní liver gan a máa ń sọ̀rọ̀ gan
Saheed Shittu ẹ̀rí pé a máa ń sọ̀rọ̀ gan àwọn Saheed olóríire ní gbogbo wa a máa ń sọ̀rọ̀ gan dàtọ́lọ́ adẹ̀ ní agídí wèrè wà lórí wa gidi bọ̀ wèrè kì í ṣe bí alágàn náà wèrè gidi wèrè tó yẹ pé tó bá bẹ́ ànábì bá bẹ́ ya ẹ̀ dànù yẹn ló wà lórí àwa a kì í ṣọmọ àlè a dẹ̀ máa ń jàfẹ́tọ̀ wa gan máa ń jàfẹ́tọ̀ aráàlú Ọlọ́run ṣàánú wa ni kí ló dé ń fa kinní àwọn ọmọ mùsùlùmí kí ló ń fa kinní ẹ máa sọ pé mẹ́lọ Ọlọ́run wí ẹjọ́ mẹ́lọ Ọlọ́run wí orí yín ti dàrú mẹ́tọ́ Ọlọ́run wí ṣe maintain ẹ̀ mẹ́tọ́ Ọlọ́run wí ṣagbára yín ka ìwọ tó ti bọ̀ ẹyọ kan wà tó ti fẹ́ lù wà tó ti gbé lómi wà tó ti gbé kẹta wà gbé ẹ ti wà ṣàṣejù ẹ̀ ń gbé mẹ́fà ẹ̀ ń gbé méje ẹ wọ àwọn kírísítẹ́nì náà ká ti sọ pé kò sẹ́sìn ní ayé ẹ ṣì wọ àwọn kírísítẹ́nì wọ́n sì ní mánà díẹ̀ on the way lóòótọ́ wọ́n máa ṣàgbèrè níta but wọn ò ní jẹ́ kó hàn sí ìyàwó wọn ẹlòmíì tó bá kú tọ́nà ṣe máa kọ́ ọmọ wálé ọmọ tó dẹ̀ máa kọ́ wálé gan wọ́n á tọ́jú ẹ̀ níta wọ́n máa fresh ẹ máa rí kó jọ dádì wọn àwọn ọmọ tí bàbá Sunday Igboho kó yẹn sí kí wọ́n lè present bàbá wọn ọmọ mùsùlùmí dẹ̀ ní gbogbo wọn pátápátá ọmọ gbó lábẹ́ bridge wọ́n mú gbó lábẹ́ ẹ wá ṣé Quran tí gbogbo wa jọ ń kà ṣé ẹ̀yin kan dorí ẹ̀ kojú sórí yín dàrú pẹ̀lú ẹ̀ níṣẹ́ ìyá wèrè ni ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé mùsùlùmí ẹlòmíì ṣòkòtò ẹ̀ ò balẹ̀ ó ti pa ọmọ ọjọ́ pẹ́pẹ́tẹ́ ọmọ yín ẹ̀ níbi tọ́jú tán ẹlòmíì máa fọmọ sẹ́nu iṣẹ́ kò ní lè rárin iṣẹ́ fún nínú yín ẹ̀ á máa kó ìyàwó jọ ẹ̀ máa bímọ jọ bí olòṣì bí olórí burúkú ó dà pé èpè ẹ̀yin bàbá ẹ̀yin òbí tẹ́ bá ti tọ́jú ọmọ yín ó dà pé èpè lẹ fẹ́ máa gbà á máa fi èpè yẹn ràn yín lọ́wọ́ torí pé gbogbo àwọn wàhálà tẹ́ ń dálẹ̀ àwọn akọlẹ̀ ń dálẹ̀ fún níta mo mọ iye ọmọ tí nínú àwọn owó tán fún mi mo mọ iye nǹkan tí mo ṣe lórí àwọn ọmọ kéékèèké ládùúgbò mi bíbà yes náà ń sìn tí a bá tún dá àjìjàngbara kalẹ̀ ń sìn a sì máa tọ àwọn abẹ́ bíríìjì àwọn kankan lọ àwọn ọmọ tí apá wọn ò bá ká nǹkan tó yẹ pé wọ́n lé wọ́n sánlé a máa gbé wọn jókòó a máa lecture wọn ni ó ti ní bá a ṣe máa ṣe wèrè ló ń tọ́ wèrè kì í ṣe pé kẹ́ máa send wọn lọ prison no it's not right it's not right ọwọ́ àwọn ẹ̀yin olóṣèlú iná wa gbogbo kíní burúkú yìí òbí mi wà tó rẹ́dí àti tọmọ tẹ sáàkì lẹ́nu iṣẹ́ ìgbà tágbára ẹ̀ bá ka mọ́ òun gan bàbá ò bá yàtọ̀ gbogbo ẹlẹ́kàlùkù máa fọ́nká bí ìwèrè ni so what are we talking tí ìjọba à ń sọ̀rọ̀ NIN bọ̀bọ̀ kan tí orí ẹ̀ ti dàrú ó sọ fún mi pé èmi ignorance pé kíní kan you so stupid you are a bastard kò ní dá fún ìyá ẹ̀ kò ní dá fún ọdún ẹ̀ bóyá sọ fún mi pé èmi ignorance pé NIN is necessary in Nigeria ṣó rí ẹ̀ dàrú ni that's how they do in outside country ṣé bá yẹn sára yín sọ̀rùn ní Nàìjíríà tẹ lọ sọ́fà fún national ID card ṣé bọ́ yẹn sọ́fà fún nìyẹn ni ẹ jẹ́ kí n yá yín ní brain tó o bá gbọ́n tó bẹ́ẹ̀ kọ́ wọ́n ti da ọpọlọ ẹ̀rú èmi ò kàwé bọ̀ mo ka sense mi normal tó bá national ID card ìgbà tó yẹ kán ti fi lé ọmọ lọ́wọ́ nígbà tán ti bí ní kékeré ní hospital tó ti bí ló yẹ kán ti gba national ID card fún ló yẹ kán ti ṣe fún tó bá ti ń bí mo bá as Nigeria as citizen wọ́n á ti ṣe káàdì tiẹ̀ fún bó ṣe yẹ kó máa jẹ́ nìyẹn arúgbó ṣẹ̀ṣẹ̀ wá lọ ṣe NIN dìde ni wàá sọ fún mi ignorant ta ni foolish nínú èmi àti ẹ ọ̀dẹ̀ ó ti ẹ̀mẹ́ tó ń bá sọ̀rọ̀ ni mo brilliant má jẹ́ sọ fún ẹ pé mo kàwé ṣọ́dẹ̀ ni ẹni wájú ta ló rò pé tí fẹ́ máa sọ pé ẹ wo ẹ jẹ́ bá ti kọ́mẹ́ntì rọ́bìṣì sínú post yẹn bá mi wò kẹ́ bá mi lábìṣì ó dàpọ̀ dẹ̀ níyà wọn pé mo smart pẹ̀lú nǹkan tí mo ṣe orí mi pé gan torí mi ò bá tiẹ̀ pé màá ríyàn ṣì yá mi ní brain mo láwọn tèmi tó ń yá mi ní brain ẹ̀yin boss mi ẹ ṣe jàre wọ́n náà hákì wọ́n ní wọ́n frozen account mi ẹ ṣe mí ọmọ mo lérò lẹ́yìn ayé yín kò ní bàjẹ́ lágbára ọlọ́run gbogbo ẹ̀yin supporters mi ọlọ́run brother mi ìfẹ́ máa dárúkọ yín bọ̀ ẹ̀gbọ́n mi Yusuf ẹgbàá yìí o mo rí 20,000 naira àná ní Wednesday ní Thursday mo rí ẹ ṣe gbẹ̀gbọ́n mi kò ní bàjẹ́ bàbá mi tó fún mi ní owó tó pọ̀ yẹn náà wọ́n tún ti bá mi ṣí àkáǹtì mi lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ international ó yá wá kúbi tẹ́ máa gbà àwọn olóṣèlú wọ́n ní bad sense wọ́n mọ bó ṣe fẹ́ work bí Nàìjíríà ṣe fẹ́ ní progress that's why we want to end Nigeria we need to end Nigeria. Nigeria is a fake country. Nigeria already spoiled. One Nigeria nothing kó wa lómi ọbẹ̀ jẹ láwọn people yìí ẹ wo bó ṣe approve prison pam ládùúgbà tá a ti pariwo essence kò approve ẹ o pé ó yá SARS must end in my state kò approve COVID-19 owó COVID-19 pé ó yá mi o I will give my citizens so amount kò approve yẹn o but ó easy láti approve nǹkan burúkú but kò easy láti approve nǹkan gidi ẹ rí àwọn people yìí ẹ rí wọn election ti ń bọ̀ náà wọ́n fẹ́ dojú ìjà kan wá ní president on sign yẹn o ọmọ tán bá gbá mú báyọ̀ ọlọ́run máa jò lọ sàrà àwọn ìjọba wọ́n ní agbára confam ẹ̀ COVID-19 vaccine tó ń gbà yẹn ti ń pa wọ́n ní US tí mọ̀ kankan ó ti ń pa wọ́n yes ó ti pé wọ́n ti dá dúró báyìí wọ́n fún wọn mọ́ ó ti ń pa wọ́n ẹ̀yin tẹ́ kàwé tẹ́ ka ọpọlọ yín tẹ́ ti gba COVID-19 yẹn pẹ̀lẹ́ ẹ kú yà ẹ máa gbọ́n ajá tó bá máa sọnù ni kò tí ẹ̀ nídìí kó gbọ́ fèrè ọlọ́dẹ ẹran ògùn náà kúkú ní tẹ́lẹ̀ ó yá náà ẹ lọ́wọ́ gba COVID-19 ẹ lọ́ máa continue gbogbo yín ní kẹgbà o ẹ̀yin tèmi ẹjọ́ ẹ má gbà o ẹ̀yin tèmi kọ́ ni mò ń sọ o àwọn tó nídìí ẹ̀ tó tí àìsàn wà lára wọn tó nídìí láti kó yọ ẹ̀ ẹ yẹ káwọn yẹn lọ́ máa gba COVID-19 vaccine tiwọn orí wọn burú dànù tẹ bá fẹ́ kú tán àwọn àtàwà láyé àbájáyé ó ti pa wọ́n lọ ẹ confirm ṣe bẹ́ẹ̀ léyàn ní Amẹ́ríkà ṣe bẹ́ẹ̀ léyàn ní United States ẹ lọ confirm nǹkan tí mo sọ ṣe bẹ́ẹ̀ léyàn ní Germany ẹ lọ confirm nǹkan tí mo sọ ó ti pa wọ́n confirm
bàbá bọ́ ọmọ ẹni ni wí agbọ́n asọ̀rọ̀ fẹ́ ọmọ ẹni àgbà yín lẹ gbọ́n jù ẹ̀yin lẹ kàwé jù ìwé tẹ́ka tó fi dorí yín kodò tó fi ba Nàìjíríà jẹ́ mọ́ yín lójú wọ́n gbé COVID-19 vaccine àìsàn tí ò ṣe yín wọ́n gbé vaccine ẹ̀wà fún yẹn náà ń gbà ta ni ọba pè lọ́dẹ̀ bí iṣẹ́ ìran òpònú. ẹ wo ẹ̀yin tèmi ẹ gba yìí mo dúpẹ́ ẹ kú àdúró tì wàláhì mi ti ẹ̀ mọ̀ báyìí pé wọ́n frozen account mi mọ́ ọjọ́ tó bá wù wọ́n kàn ṣí ọjọ́ tó bá Wema Bank mi wà nílẹ̀ àwọn tèmi dẹ̀ bá mi support àwọn tèmi ò fi mí lẹ̀ nígbà kankan Ọlọ́run ò dẹ̀ ní fi ẹ̀yin tèmi lẹ̀ àpò tí ẹ ti mówó tẹ fi ń support wa yẹn lágbára Ọlọ́run ẹ mà ní yọkú lápò yẹn ẹ mà ní fi ọwọ́ yín tẹ fi ń mú yẹn ẹ mà ní fi gbọ́mọgbè lágbára Ọlọ́run wọn mà ní wá yín tì láwùjọ olóríire tọ́dẹ̀ yín bá pa gbogbo ẹran tán kò mà nípa sán kò nípa ìyà o ohun rere la máa bára wa ṣe o ẹ̀yin tèmi ẹ ṣé mo dúpẹ́ mo kàn tún ní ká tún jùlẹ̀ báyìí ẹ ṣàmù bọ́ǹbù ni gbà tí bá ti yọjú bá máa kàn jùlẹ̀ gbà ẹ̀yin ìjọba yẹn lọ sí sẹ́ǹsì yín rádaràda lẹ́ ń ṣe ẹ máa sáyìn kan burúkú tó bá jẹ́ pé kọ́ lọ pààyàn kọ́ lọ fìbọn pààyàn kí polisi lọ fáyà èèyàn kọ́ sẹ́ndì èèyàn sí prison ẹ̀mọ̀ yẹn sáyìn bọ́ nǹkan gidi no ó máa háàdì fún yín láti sáyìn torí pé ìkà ni èṣù ni no wonder ìgbà tó ti gbé bàbá Ambode kúrò ńbẹ̀ tó ti gbé ẹnìkan ṣáwá àti mọ̀ pé iṣẹ́ burúkú náà fẹ́ fi ṣe ọjà bàbá Tinubu tó wà ní Ọ̀jọ́ níbi tẹ́ bá ti ń bọ̀ ní Sáfẹ́jọ́ Àmùkòkò tẹ́ bá ti fẹ́ jáde tẹ́ lọ sí barak ẹ lọ confam ẹ̀ ń bẹ̀ ọjà yẹn wọ́n burúkú complex yẹn wà ń bẹ̀ níbi bridge wájú bridge ní báyìí ó wà ń bẹ̀ Tinubu ti ra gbogbo ilẹ̀ gbogbo ibi ló ń kọ́lé sí gbogbo sẹ́yìn nìkan lẹ́ láyé ni Dangote nìkan ló wà ní Nàìjíríà ni kò sí company tẹ́ ń gbà kó ẹ̀ system àfogun bá tiẹ̀ jẹ́ ni sẹ́yìn nìkan lẹ́ wà ní sẹ́yìn nìkan lọ́lọ́run dáyé fún ẹ̀yin kà wọ́n but mo mọ̀ pé ẹ ti already end of life agbára gidi nìkan ló kù tẹ́ ń lò ẹ bá wa lábàdì àwa náà ò ní gbà ọmọ tó bá ní ìyá wọn ò ní sùn ni òun gan tó fojú bo òun láyé ọ̀gán gbọ́n jura wa lọ àwa mẹ̀kúnnù agbọ́n jura wa lọ bẹ́ẹ̀ rí Dangote salt Dangote cement tí ì ṣe nǹkan kan àwọn tó jẹ́ national tó jẹ́ tiwantiwa tó ń ṣe yẹn ní patronize wọn ẹlòmíì ti ẹni China ló ti ń ra bàtà wa ẹgbẹ́ kí ni fẹ́ káwọn ṣùgbọ́n kàwá bíbá ẹ̀ máa jẹ́ ọ̀nà táwọn èèyàn fi ní ṣe fraud ẹ lọ́wọ́ bàtà ẹsẹ̀ sanwó olú ẹbí ibi tó ti rà ṣé ẹgbẹ́ mala ẹni ẹlẹ́ni tó ń ṣe ṣùgbọ́n kàlẹ́gbẹ̀ẹ́ títì tó ń wá customer ṣọ́dọ̀ ẹ̀ ló ti rà ṣó patronize ẹ̀ ṣé mo bí tó ti ń raṣọ ṣé mo bí tó ti ń ṣe gbogbo nǹkan tí wọ́n ti cultist làwọn pípọ̀ wọ́n ti sọ́dẹ̀ gbẹ́ wọ́n jọ ń bára wọn ṣe ni wọ́n mọ ìmẹ̀kúnnù wọn pààyàn tì torí pé ìmẹ̀kúnnù tí wọ́n ń wò wọ́n lókè yẹn ẹ̀ wá ń kú nítorí wọn. ṣé òun ni o the best church wa ni church kìnìkan ẹ pẹ̀lẹ́ kú yà the best mosque wa ni kìnìkan èmi ò lè kírun lára ń di o èmi ò lè ṣe kìnìkan tèmi o bẹ́ẹ̀ lẹ́ ń promote wọn wọ́n kọ́ university mọ́ yín lára wọ́n lo range oríṣiríṣi mọ́tò ńláńláńlá ẹ̀yìn tí ẹ̀ ń lò pàpàpà ẹ̀ ń tì látọjọ́ ibi òkú ọkọ̀ Ọlọ́run á jẹ́ kẹ́ ti yọrí o wọ́n tó bá gbé òtọ́rọ̀ kó gbà o wọ́n tó bá dẹ̀ gbẹ́ wọlé mọ́ ṣíkè náà mo sọ tèmi.